ní tó fi ní kíní mú o wọ́n ti ń lọ o wọ́n ti ń lọ. náà ni mo fẹ́ fi ṣe mo fẹ́ ránṣẹ́ ni kò lè lọ. ọwọ́ rẹ̀ bá tó kàn mí wọ́n sì fẹ́ ṣe ọ́ léṣe. ọwọ́ rẹ̀ kàn wọ́n sí ọjọ́ bá. My name is Raja, and I'm on the set of Miremi by Kolawole. Ṣé wàhálà lórí iṣẹ́ yìí? Ẹjọ́ ẹ ṣe ìdòwò sí wa ẹ bèrè account number wa lọ́wọ́ production. Ẹ bèrè account number wa lọ́wọ́ producer. Ẹ wo ìyá mú fẹ́nu dẹnu ọpẹ́ ni. Ẹ bá rí kọta ṣe nínú fíìmù wọ́n lò wá yọ wà láì. Sí nǹkan bíi 20 ìṣèwé. Òun dẹ̀ bẹ̀rẹ̀ lórí wa, ó dẹ̀ parí lórí wa. Like adẹ̀gbà mo gbàwẹ̀ lórí set ni o. Àwẹ̀ la gbà à ń gbà àwẹ̀. Ẹ máa ṣe sáré. Ibi tí sáré máa ká wa mọ́ la wà yìí. Kéèyàn ká má lè ẹ̀dẹ̀ ẹ wo. Dádì rẹ̀ lù wá yọ. Ṣé tẹ̀rẹ́ mi spray mi orí bíbá ẹ̀ lọ. Kọ́lá Ajeyemi bẹ̀rù Ọlọ́run o, bẹ̀rù Ọlọ́run o, bẹ̀rù Ọlọ́run o tún gbé drone lóru. Ó ń ya drone lóru. Ìyàwó kò ní pa mí. Daddy rẹ̀ continue. It's all right. Cinematic ni. Àwọn ọmọ mi dáadáa ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ẹkú àtìlẹ́yìn mi ọ̀rọ̀ ọmọ mi dáadáa kan mo tún mú wá síwájú yín ìyá Kọ́lá Ajeyemi sinimá rẹ̀ Fẹ̀mírẹ̀mí ọlọ́mọdé wọn Fẹ̀mírẹ̀mí wá padà o àyẹ̀mí àwọn ọmọ wa sinimá rẹ̀ Ọlọ́run ti fẹ́ dúróòpù rẹ̀ sórí Kolawole Ajeyemi channel ẹ dákun ẹ lọ lè máa subscribe sórí Kolawole Ajeyemi channel káàsì bá ń kọ́mẹ́ǹtì síbẹ̀ ẹ bá ràn lọ subscription tó ẹ fẹ́ ṣe kì í kú ṣe pé bólówó kan wà kẹ́sàn síbẹ̀ ẹ bá lọ lè subscribe sórí Kolawole Ajeyemi channel tí Fẹ̀mírẹ̀mí bá ti wá dúróòpù ẹ bá ń bá wọ̀ ọmọ òbí dáadáa ni ó ọmọ rẹ̀ sọmọ tó jẹ́ pé mo lè fọwọ́ rẹ́ sẹ́yìn ìlú àwọn ọmọ mi ó ọmọ pé mo láwọn ọmọ tó pọ̀ Fẹ̀mírẹ̀mí là ń sọ̀rọ̀ ń pa rẹ̀ àti bẹ́ẹ̀. Ẹ̀yin tí mi ẹ lọ sórí YouTube channel Kolawole Ajeyemi kẹ́ lọ wo Fẹ̀mírẹ̀mí ara wọn fíìmù tó jẹ́ pé ó ń gbóná fẹlifẹli lọ́wọ́lọ́wọ́ gan nìyẹn èmi ò lè recommend kan tí ò dáa fún yín ẹ lọ wo kẹ́ wá fún mi feedback káṣíà.